gbogbo iṣẹ́ tó bá lè wù kó máa ṣe kí èèyàn máa lo àwọn nǹkan tá à ń pè ní túdé àwẹ̀nù nínú ìṣẹ̀mí ọmọ ènìyàn fún ìdí kan tàbí kejì torí pé àìmọ́rin orí máa ń mì o. Ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká wá akọ aláǹgbá ẹyọ kan tó bá gbó dáadáa. Ẹ jẹ́ ká gé apá rẹ̀ méjèèjì kúrò, ká yọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì kúrò. Apá àtẹsẹ̀ rẹ̀ tá gé yìí, ẹ jẹ́ ká bò mọ́lẹ̀, ká bo àṣírí rẹ̀, káṣírí tiwa náà lè bò. Àìkán dànù. Tá bá wá gbé ìyun tá bò tán yányán, gbóńdórúkú rẹ̀ tó kù nì, ẹ jẹ́ ká gbìyànjú ká gún pẹ̀lú àwọn èròjà tí mo fẹ́ kà kalẹ̀ yìí. Tá bá gún pẹ̀lú àwọn èròjà yìí tán yányán, ó di wíwẹ́. Ẹ̀wà alámọ̀ 9 fọ́kùnrin, 7 fóbìnrin. Ata àjọsì 9 fọ́kùnrin, 7 fóbìnrin. Egbò túdé tá bá rí lílọ̀ ó dáa. Tá bá rí lílọ̀, èyí tá bá rí náà ẹ jẹ́ ká gún kó kúnná o, kó má bàá lọ sí ara ní èṣe. Á gún papọ̀ mọ́. Epo ọ̀bọ̀ níwọ̀nba tó bá jápọ̀ epo ọ̀bọ̀ tó fín mú, ẹ jẹ́ ká gún mọ́. Tá bá gún àwọn èròjà yìí tán yányán, ọṣẹ tá lè rí lò tí ò ní ju bóyá bí ijọ́ 7 lọ, ó pẹ́ jù ijọ́ 9, òun ní kẹ́ jẹ́ ká fi kó ìrìnàjò yìí. Tá bá ti kó tán yányán, ẹ jẹ́ ká kọ́kọ́ gbé kalẹ̀ síbì kan náà fún ijọ́ 3. Lẹ́yìn ijọ́ kẹta, ẹ jẹ́ ká máa bẹ̀rẹ̀ sí ní máa wẹ̀ ní alaalẹ́ pẹ̀lú àdúrà ìtúsílẹ̀ nínú gbogbo ogun tó bá lè wù kí a wà. Tá bá ti wá ń lo àwọn ìrìnàjò yìí tán yányán, ó dá púpọ̀ lásìkò tá bá ń lò ká jìnnà sí ìbálòpọ̀. Ká jìnnà sí ìbálòpọ̀. Tá bá jìnnà sí ìbálòpọ̀, yóò lè ríbi ṣiṣẹ́ bó ṣe yẹ kí ó ṣiṣẹ́. Kò ní jẹ́ pé à ń bọ́ nínú ìdè, a tún fi olólùfẹ́ wa sínú ìdè. Ó dáa púpọ̀ púpọ̀ tá bá lè gbìyànjú, tá bá lè ṣe. Iṣẹ́ yìí ní ẹ̀wà alámọ̀ 9 tàbí 7 nínú fún obìnrin. Ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe. Àdúrà wa yóò ṣe kíni, àdúrà wa yóò gbà. Ẹlẹ́kejì, ẹ jẹ́ ká wá egbò akọ ìbẹ́pẹ. Tá bá ti rí egbò akọ ìbẹ́pẹ, ká wá níwọ̀nba tá bá fẹ́ lò. Ẹ má jẹ́ ká dá lóró. Ìwọ̀nba tá bá fẹ́ lò náà ni kẹ́ jẹ́ ká wá sẹ́gbẹ̀ẹ́ kan. Tá bá ti rí báyìí, ẹ jẹ́ ká fi epo ọ̀bọ̀ níwọ̀n ká fi ṣe kíni, ká fi kún. Ẹ̀wà alámọ̀ ká fi díẹ̀ ká fi kún. Ẹ̀wà alámọ̀ náà á máa ka 7 fún obìnrin, 9 fún ọkùnrin. Tá bá ti gbé sójú ọlọ tán yányán báyìí, ẹ wá jẹ́ ká wá atare odidi kan, ẹ jẹ́ ká lọ̀, á yọ epo rẹ̀ kúrò ńbẹ̀. Atare la wá lọ̀ papọ̀ mọ́ ìrìnàjò tá fẹ́ lọ̀ yìí. Ẹja àkùkọ la wá fi po ọṣẹ yìí. Tá bá ti fi ẹja àkùkọ po ọṣẹ yìí tán yányán, gbogbo ìgbà tá bá fẹ́ lò kẹ̀ǹkẹ̀ 7 tàbí kẹ̀ǹkẹ̀ 9, òun lá fi sí. Léyìí tí ń túmọ̀ sí pé 7 fún obìnrin, 9 fún ọkùnrin. Á fi ẹja àkùkọ yìí, á já, òun lá fi po ọṣẹ yìí. Tá bá ti fi po ọṣẹ yìí tán yányán, á pín sórí kẹ̀ǹkẹ̀ 9 fọ́kùnrin, 7 fóbìnrin. Alẹ́ la wá wẹ̀. Ká tó wá wẹ̀, á fi epo pa, á fi para. Á wá wẹ ọṣẹ náà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà ìtúsílẹ̀ àti aṣínà kí ire lè wọlé fún oníkálukú wa. Gbogbo ẹni tó bá lò bí ṣe ń jẹ́ fún ara wájú, yóò túbọ̀ máa jẹ́ fún àwa náà. Tá bá ti lò tán yányán, ẹ jẹ́ ká yẹra fún ìbálòpọ̀ bí ijọ́ 2 àbí ijọ́ 3. Kádùá lè ṣe kíni, kádùá lè tètè gbà. Gbogbo èmi tí mò ń sọ̀rọ̀ ni Dr. Irelope, àdúrà ó gbà. WhatsApp number mi fún àlàyé àbí ìbéèrè lórí iṣẹ́ yìí tàbí iṣẹ́ mìíràn 081 07 27 9092. Lẹ́ẹ̀kan sí 081 07 27 9092. Àdúrà yóò gbà. Ire o.